Before you know it, àti gbára wa ní wọ́n ti wà mọ́lé. Kúrò lọ́jọ́ kejì, wọ́n ti gba adé àjọ. Wọ́n mú Rónkẹ́ tó ń bá wa tọ́jú wọn. Wọ́n ti mọ́lé. Wọ́n mú Mọ́gàjí, máníjà ni, wọ́n ti mọ́lé. Àjíṣafẹ́ tán jọrọ, wọ́n ti mọ́lé. Báàsì tó ń tọ́jú wọn, wọ́n ti mọ́lé. Àtìmínà àwa jẹ́ 5. Kí ló lè mú kó lóore ó jìyà bí ọ̀daràn nílẹ̀ wa? Ẹ gbọ́, kí á ṣe irú ohun tó sọ Oríyọmí dèrò ọgbà ẹ̀wọ̀n Agodi níbi ọdún mélòó kan rèé bí? Ohun tó da wàhálà sí i lọ́rùn, tó gbòmìjé lójú ẹ̀, tákọ́ni rẹ̀ sì sorí kọ́ nígbà náà, máa ló tún rúgbó ìjàgbọ̀bọ̀ yìí o. Mo gbé program mi lọ́bẹ̀. Ìgbà tí mo débẹ̀, wọ́n ti parí program, wọ́n ti parí ètò kí n wá bẹ̀rẹ̀ báyìí. Ó kọ̀ láti bẹ̀rẹ̀ lọ́wọ́ tí pè mí lámúlùdùn pé kí n wá o. Pé wọ́n pe àwọn pé àwọn gbọ́ pé Oríyọmí ti dámúlùdùn. Pé wọ́n láwọn gbọ́dọ̀ gbà mí o. Pé àwọn lè sìn mí báyìí. Pé wàhálà mi pọ̀ o. Bí mo ṣe ń bújọba òkè ní mo bú tì sálẹ̀ o. Wọ́n ní tí wọ́n bá ṣe dáadáa náà mo máa gbọ́dà. Owó náà bú wọn padà. Mo ti gbọ́ ní gbọ́ngbà náà. Mo fi wá rọ ìlú ìpínlẹ̀ Ọ̀tẹ̀. Bó tiẹ̀ jẹ́ pé ìgbà àkọ́kọ́ kọ́ nìyí tí ọkùnrin sọ̀rọ̀sọ̀rọ̀ ilẹ̀ Ìbàdàn ní Oriyomi Hamzat di ẹni tí wọ́n tì lọ́pọ̀npọ̀n lọ sátìmọ́lé mélòó wíwọ́ relé ẹjọ́. Ayé wa ń pé kí ló lè mú kọ́mọ olóore ó padà wá jìyà ẹ̀wọ̀n tó nínú re fi ń faṣọ péńpé roko ọba. Ṣé kádàrá àtàyànmọ́ ní ká pé ó ń ṣiṣẹ́ yìí ni, àbí ká gbà pé olóòótọ́ kì í lẹ́ni, bólóòótọ́ bá sì tún wá lẹ́ni, olóòótọ́ kì í lẹ́ni. Bó bá wá lẹ́ni tó tún lẹ́ni, wọn ò ní ṣàìtì mú kó fẹsẹ̀ gbọ́nni ní oko gbogbo ẹ̀ nítorí inú re, tàbí ká kúkú gbà pé ìlú Ìgbìnrìn Ọ̀tẹ̀ là ń gbé. Bẹ́ẹ̀ bá sì ti ń gbìyànjú láti paná ìkan níwájú, òmíràn á tún gbẹ̀yìn rú síta. Oriyomi Hamzat, èyí tí lùgbẹ̀dùgbẹ̀ kan ń fì lókè fún, ẹ farabalẹ̀ láti gbálàyé ọ̀rọ̀ kẹ́ ẹ sì gbọ́n tóun fúnra ẹ̀ sọ nípa bí dààmú ọ̀hún ti bẹ̀rẹ̀ àti bó ti bẹ̀rẹ̀ sí fojú winá pọ̀npọ̀nàyàn. Wọ́n wà lórí afẹ́fẹ́ lọ́jọ́, wọ́n á pè mí pé kí n kúrò lórí afẹ́fẹ́. Pé commissioner for works kí n kúrò lórí afẹ́fẹ́. You know Sakitunde. Okay. Tí mo sọ lọ́jọ́ yẹn gan ni ọ̀rọ̀ bíríìjì Àpẹtẹ. Mo lọ síbẹ̀ mo rà àwọn contractor ẹ̀, mo náà sanwó fún yẹn ṣiṣẹ́. Òjò ń bọ̀, àwọn student tó ń gbé bí tójò bá dé tèmi mọ̀ pé yẹn ń gbọ́ mi ni. Ìmọ̀ báwọn tó ń gbọ́ mi pọ̀ tó yẹ. So nígbà tí pé commissioner gan pè gan pé ó ní kí n kúrò láfẹ́fẹ́. Ètò rédíò tí mo wá gbọ́ l'Àbújá, mo wá gbọ́ pé wọ́n ń sọ̀rọ̀ síbẹ̀. You don't understand. Ọ̀rọ̀ tí wọ́n mọ̀ pé káwọn máa sọ ní ọ̀dọ̀ wa bí. Wọ́n ń sọ. Ìgbà tí mo wá débẹ̀ mo wá ní èmi gbọ́ rédíò kan l'Àbújá o. Àwọn ń sọ òdodo. Ìwúwo tí wọ́n bá ṣẹlẹ̀, èmi ń sọ òdodo. Ẹ lọ wo bíríìjì Àpẹtẹ o. And that night I was stopped again. Ìkànnì àwọn ọ̀gá wa wọ́n fẹ́ kàwé. Wọ́n kàwé aago 10 lẹ́tàn wọn lọ́dẹ. Àwọn náà ní ẹgbẹ́ nígbò náà ẹ̀ gbọ́dọ̀ sọ ọmọ get out of this place. I said get out. I'm gonna get out. Mo sì dọ̀ ọjọ́ kejì. Wọ́n dẹ̀ fún mi ní letter of suspension. Ọ̀gá mi náà ni wọ́n ní ó fún mi. Wọ́n ní kílèrè sí tún fún mi. Ọ̀gá igi tẹ́ ẹ lọ́ọ̀ni ní ẹ má jẹ́ wọ́n rán ní sí mi. Ẹ má gbà á lọ wọn. Ẹ má gbà á jẹ́ lómi ò fún mi kọ́ wà nínú lẹ́tà. Ó má jẹ́ ilẹ̀ fún mi. Mo tọ́ màá mi. So mo padà gba lẹ́tà yẹn. Wọ́n láwọn ọ̀gá mi kan tán jó sínú wọn dùn pé wọ́n ti lé lọ. So mo ṣe lọ nìyẹn tí mo ṣe kúrò bẹ́ẹ̀ nìyẹn. So ibẹ̀ ìgbà tó di ọ̀sẹ̀ kejì tí mo kúrò bẹ́ẹ̀ wọ́n ní òjò burúkú tó rọ̀ yẹn ló gbé yẹn lọ lápẹtẹ yẹn ló gbé yẹn lọ lórí odò yẹn kẹ̀kẹ́ náà ni that same bridge ló gbà ọmọ kó Ìbàdàn lọ́gbà yẹn láti ń gbé lápẹtẹ. Látìgbà tí ọ̀rọ̀ Oriyomi Hamzat ti bẹ̀rẹ̀, oríṣiríṣi ìròrí ọ̀rọ̀ ohun màlúù ti ń jẹyọ. Àwọn kan ní kò jẹ̀bi, àwọn kan ló jẹ̀bi, àwọn kan dẹ̀ ní ó ń pẹ́ dànù ṣe bọ́lọ́run ló mọ̀. Gbogbo àwọn tóun náà ti rán lọ sẹ́wọ̀n ńkọ́, gbogbo àwọn tóun náà ti ní kó wá gbẹnu sí máìkì ńkọ́, àsìkò tiẹ̀ ló dé kó máa lò ó. Torí ẹ̀ bá máa yọ borí ẹ̀ ṣe ń yọ, orí ẹ̀ á yọ, borí ẹ̀ ò bá dẹ̀ yọ, ó di gbére nìyẹn. Ǹjẹ́ ẹ̀yin tí ẹ mọ̀ pé kì í ṣe ìgbà àkọ́kọ́ Oriyomi Hamzat máa kó sínú wàhálà ńlá báyìí rèé? Bóyá yẹn ò wá le tó lè, bóyá lè máa wá le jù yẹn lọ. Ìyẹn wá kù sọ́wọ́ ìjọba àtàwọn tó ń bá a ṣẹjọ́. Ní ọdún 2017, wọ́n mà ti Oriyomi Hamzat mọ́
ẹ̀wọ̀n Agodi nìbàdàn wọ́n ló pààyàn. wọ́n ní Oriyomi Hamzat pa ọmọ ọkùnrin ọdún 17 17 years. báyìí kú lọ̀rọ̀ yìí ṣe bẹ̀rẹ̀ o. wọ́n ní ọmọ yìí Oriyomi Hamzat mọ̀ òun á sì máa ṣe ìrànwọ́ fáwọn èèyàn. ó ní àjọ kan tó ń ṣèrànwọ́ fáwọn èèyàn. orúkọ àjọ yìí ni Make a Future Alive Foundation tí wọ́n túmọ̀ sí Hack of Hope Foundation. ọ̀kan nínú àwọn ọmọ tó wà ní ibi tí wọ́n ti ń tọ́jú àwọn ọmọ aláìní bàbá àti ìyá yìí òun ni ó déédéé ṣàárẹ̀ lóru ní nǹkan bíi aago 2 òru. àwọn òṣìṣẹ́ ẹ̀ tí wọ́n ń gbé bẹ̀ wọ́n pè é ọ̀gá Oriyomi ara àkọ́nù àwọn ọmọ yìí ò yá o. òun dẹ̀ ń sáré bọ̀ dìgbàdìgbà pẹ̀lú ọkọ̀ káwọn gbé e délé ìwòsàn. ní ìgbà tí wọ́n máa délé ìwòsàn bí wọ́n ti ń lọ ọmọ kú. àwọn ọmọ tá à ń sáàkiri lábẹ́ títì tá à ń lọ skul tá à ń tọ́ àdúgbò bí tá a ti wá ń tọ́jú wọn olóòlù wá jáde ó wá gba àdúgbò yẹn kọjá ládùúgbò Pàrà ọmọ 3 ló ti kú ládùúgbò yẹn ọmọ kéékèèké ó ti kú ní àwọn ilé kọ̀ọ̀kan ṣùgbọ́n àwọn ládùúgbò yẹn ò mọ̀ pé kọ́lẹ́rà ni ṣe ti gẹ́tẹ̀ so olóòlù wá jáde ilé tá a dẹ̀ ń gbé tá a bá ọmọ yẹn sí ìgbà tí wọ́n kó wọn lọ ọmọ kí wọ́n nú wọn wá ń bì ó ń vomit wọ́n ń tọ́jú ẹ̀ wọ́n sá rọ́ọ̀ṣẹ̀ ní ẹ̀ ti súnmọ́ lọ wọ́n sá gbé lọ sínú ilé yẹn ìgbà tó wá dalẹ́ tó wá dìrọ̀lẹ́ ọmọ tí mo ló máa tọ́jú tó ń supervise wọn tó wá pèpè ọmọ báyìí sick o ọmọ tó dẹ̀ sick yẹn kọ̀mpútà la máa ń pè wọ́n gùn jù gan but a máa ṣe home trace ọmọ tá a bá rí ààrẹ home trace ẹ̀ sí dùn ní kódà òkúta gbé fọ́tò ẹ̀ sí gbogbo ààrẹ díẹ̀ àárín kankan bẹ́ẹ̀ ni tó ní kódà ó dàbí pé bó jóná rí ni bàtà rẹ̀ kan wà tí ó ní àpá iná ó dàbí pé kò balance dáadáa but very brilliant o calculation orí ni ó ti ṣe lábí pé kọ̀ǹpútà so wọ́n á pè mí nírọ̀lẹ́ pé wọ́n á sọ pé ọmọ kan sì kó ẹgbẹ́ lọ sí hospital tá a lọ hospital ìjọba ni bá sọ̀rọ̀ ẹ̀tẹ̀ tàbí ẹ wá gbé bá mi bẹ̀ bọ́n sì lọ tán èmi dìde mo yan náfìl mo sì yan náfìl tán mo bọ́nu mọ́tò mo lọ sí Basọ̀run yẹn pé wọ́n bá mi bẹ̀ mo ṣe níbẹ̀ tí mò ń tẹ hàn ni wọ́n sọ pé àwọn kí n máa bọ̀ ọlọ́pàá ti mú àwọn ọlọ́pàá sì mú àwọn ìgbà táwọn ń lọ ìgbọ́n lọ gbé ọmọ ní ọmọ tó sì ọmọ gbọ́dọ̀ àwọn ọlọ́pàá yẹn bẹ̀ wọ́n ò dúró wọ́n sáré lọ ìgbà tó ń bọ̀ wọ́n dúró lọ́dọ̀ àwọn ọlọ́pàá yẹn kọ́lọ́pàá lè rí tí wọ́n lọ ṣe ọlọ́pàá yẹn náà rí ọmọ pé ọmọ tó sì dáwọn rọ́ọ̀sì lọ sí hospital lédè yìí o ọlọ́pàá yẹn náà rí pé ọmọ yẹn ti weak ó rẹ̀ rí kó wà láì wọ́n ibi tó ti dá wọn dúró a lè máa sọ̀rọ̀ ọmọ ìlójú títì ó ti kú let's go to your station tábà gbé lọ hospital náà á ní ìdìwé yín tábà lọ sí náà á ní ìdìwé yín ọlọ́run sì ṣeun ìtọ́jú yín náà ló fi kú ọba ní ká máa lọ sí station bá a ti dé station nìyẹn station tá a dé ni wọ́n ti pe ẹni tó wà níjọba ń gbà yẹn tó ń wá bí ó ṣe so mímọ́ bí kan ọ̀rẹ́ ẹ̀ tí wọ́n ti fẹ́ kàn tẹ́lẹ̀ pé. yes because in fact video yẹn everything wọ́n ti parí ọ̀rọ̀ nígbà tó wà bẹ́ẹ̀ sọ pé bó ṣe ṣẹlẹ̀ ní wọ́n kàn change ọ̀rọ̀ ẹ̀ mọ́ wa lọ́wọ́ ni. ìgbà sílẹ̀ máa mọ́ tọ́rí póríyọmí ni ọ̀rọ̀ náà di áá ẹni a ti ń wá tẹ́lẹ̀ rèé o bọ́ sí bí okó sákóló wa lénìí. àwọn tó wà níjọba mọ̀ pé Oriyomi ti kó sí gàù àwọn tó wà níjọba mọ̀ pé wàhálà ńlá ti wọ ọrùn Oriyomi bí wọ́n ṣe kó òun àti gbogbo àwọn tí wọ́n jọ ń tọ́jú àwọn ọmọ tó kù yìí nìyẹn o ó di gálù ọlọ́pàá. before you know it àti gbára wa ní wọ́n ti wà mọ́lé gbọ́dọ̀ ọjọ́ kejì wọ́n ti gba adé àjọ wọ́n mú Rónkẹ́ tó ń bá wa tọ́jú wọn wọ́n ti mọ́lé wọ́n mú Mọ́gàjí máníjà ni wọ́n ti mọ́lé ajísafẹ́ tán jọ lọ wọ́n ti mọ́lé báàsì tó ń tọ́jú wọn wọ́n ti mọ́lé àti mí náà wá jẹ́ 5. bí odindi ọdún 6 ni wọ́n fi fa ọ̀rọ̀ yìí o ọdún 6 gbáko ni wọ́n fi fa ọ̀rọ̀ yìí ó ní nígbà náà lòun wá mọ̀ pé orí yeye ní mùgún ta ìṣẹ̀ ló pọ̀ ní ìgbà tóun wà lẹ́wọ̀n láwọn àsìkò tí wọ́n fi ń fa ẹjọ́ yìí lóòótọ́ òun nǹkan bí oṣù 2 àbọ̀ ló lò ní Agodi kí wọ́n tó gba béèlì ẹ̀ ṣùgbọ́n ọdún 6 ni wọ́n fi yanjú ọ̀rọ̀ yìí pé òun kọ́ ló pa ọmọ tí wọ́n ń sọ yìí ó ní nǹkan bí oṣù 2 àbọ̀ tí òun fi wà lẹ́wọ̀n yìí ó ní bóun ṣe ń wọlé ni wọ́dà sọ fóun pé káàbọ̀ o láti sìn lọ gbogbo mo lè gòkè mo lè sọ tó ní àǹfààní sí kò sírú ẹ̀ mọ́ o àwa ti gbà á lọ́wọ́ ẹ níbí o àwa la máa sọ aago tẹ́ ẹ máa ṣe gbogbo nǹkan tẹ́ ẹ bá fẹ́ ṣe
bó o bá fẹ́ ṣẹ̀yọ́ gan bí wọ́dà ò bá sí nítòsí o ò mà lè ríbi lọ. ó ní nígbà náà lòun ṣẹ̀ṣẹ̀ wá rí i pé wàhálà yìí pọ̀ o, oore níwọ̀n. ṣóore ò padà dibi móhun lọ́wọ́ báyìí. àwọn ọmọ tóun ń tọ́jú, tóun ń ṣe ọ̀pọ̀lọpọ̀ àánú fún, tóun fi owó òun tọ́jú wọn. àṣé báyìí ni ọ̀rọ̀ ìjọba ti rí. àṣé báyìí ni ọ̀rọ̀ ilé ẹjọ́, ọ̀rọ̀ ẹ̀wọ̀n àti ètò ìdájọ́ ṣe rí lórílẹ̀‐èdè Nàìjíríà. ọ̀pọ̀ àwọn tó wà lẹ́wọ̀n òun ni wọn ò tiẹ̀ kì í ṣe ẹni tó ṣẹ̀. ó nígbà tí ọ̀rọ̀ náà ń lọ bó ti ń lọ lòun rí i pé eléyìí ti kọjá wọ́n fẹ̀sùn kàn wọ́n pé òun pààyàn. ọ̀rọ̀ yìí lọ́wọ́ òṣèlú nínú. ọ̀rọ̀ yìí tún lọ́wọ́ àwọn kan tí wọ́n rò pé òun ti tú àṣírí wọn sẹ́yìn. òun rí i pé àwọn alágbára tó wà nípò òun lòun bá jà nítorí pé òun gbọ́ pé wọ́n sọ pé àwọn ẹ̀ka tó ń ṣe ètò ìdájọ́ lọ́dún 2017 tá à ń sọ yìí o, wọ́n sọ fún wọn pé kí wọ́n fi òun sẹ́wọ̀n fún ìgbà tó pẹ́ kán tiẹ̀ gbàgbé òun síbẹ̀ ni. ó ní ìgbà náà lòun ti kẹ́kọ̀ọ́ pé bó o bá tiẹ̀ jàre àbí tó bá tiẹ̀ mọ̀ pọ̀lọpọ̀ nǹkan rọra sọ. ó tún wá kọ́ òun pé àwọn tó bá lágbára kò sí ń tọ́ lè fi agbára ṣe o. gbogbo agbára tí òun bá ní, gbogbo nǹkan tó bá ṣẹlẹ̀, òun ni kóun mọ̀ bóun ti máa ṣàlàyé ẹ̀ fáyé gbọ́ o. ó ní nígbà tí ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ yìí bẹ̀rẹ̀ sí í tàn káàkiri táwọn èèyàn ń gbé oríṣiríṣi àhesọ ọ̀rọ̀, òun ni òun mọ gómìnà Ṣèyí Mákindé tó wà lórí àlééfà báyìí náà. ó pè òun pé ń gbọ́ báwo lọ̀rọ̀ ṣe rí. òun ò mọ kọ́kọ́ ń pa àánú lòun ṣe tí gbogbo ẹ̀ di bó ṣe rí o. ó ní bí gómìnà Ṣèyí Mákindé ṣe rán àwọn lọ́ọ̀yà wá tó bẹ̀rẹ̀ sí ní gba béèlì òun nìyẹn títí tó fi ṣe ẹjọ́ yìí tí gbogbo ẹ̀ fi pin. ó ní ṣùgbọ́n àwọn èèyàn ń sọ fún gómìnà Ṣèyí Mákindé pé ẹjọ́ ẹ̀ ti pọ̀ jù, ṣèbó Oríyọmí ni ó rò pé òun mọ̀rọ̀ sọ ni. kóun náà lọ sẹ́wọ̀n kó dúró síbẹ̀, ń bọ́mọ ti kú sákàtà ẹ̀ á mọ̀ pé níbi tá a wà yìí ẹni lágbára ó lè panirun. láti 2017 tọ́rọ̀ yìí ti ṣẹlẹ̀ odindi ọdún 6 ẹ rò ó mọ́. òun ló fi fa ọ̀rọ̀ yìí. 2021 nílé ẹjọ́ tó sọ pé Oríyọmí ò jẹ̀bi o, òun kọ́ ló pa ọmọ. ẹ wá wò láti 2021 Oríyọmí mà tún kó sí wàhálà míì lọ́dún 2024. báwo lóríyọmí ṣe látọdún 2021 títí di 2024 tó tún wà nínú rògbòdìyàn míì? ta gan-an ni Oriyomi Hamzat kó tó dá àgídìgbò 88.7 FM sílẹ̀ nílùú Ìbàdàn? ibo ló ti wá? àwọn ẹyẹ wo ló ṣú? ta ló bí ẹ̀? ṣó fẹ́yàwó? ṣó bímọ? báwo làwọn ẹbí ẹ̀? báwo ni wọ́n ti rí gbogbo ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí? ṣé wọ́n ti ẹ̀ pé ṣàkíyèsí? ṣé ẹ ti wá mú kàlẹ̀ owó, ẹ ti mú kàlẹ̀ ọmọ, ẹ ti mú kàlẹ̀ àìkú tí í ṣe baálẹ̀ ọ̀rọ̀? Dámilọ́lá Ayépọ̀lá Ọlọ́runṣẹ̀yẹ lórúkọ mi o. lónìí ìrìn àjò nípa Oriyomi Hamzat tó wà lẹ́wọ̀n lọ́wọ́lọ́wọ́ báyìí pẹ̀lú olórí Ọọ̀ni tẹ́lẹ̀ rí Sílẹ̀kùnọlá Naomi tí wọ́n mú lọ sí ọgbà ẹ̀wọ̀n kó máa gbé bẹ̀ náà látàrí àwọn ọmọ tí wọ́n kú nílùú Ìbàdàn nígbà tí wọ́n fẹ́ ṣe ìtọrẹ àánú Kérésìmesì fáwọn ọmọ. ẹ ṣé o, ìfẹ́ tẹ́ ẹ ní sí wa ní gbogbo ìgbà, àdúpẹ́. bíṣẹ́ ò bá pẹ́ ni a kì í pẹ́ṣẹ́ o. Oriyomi Hamzat ni ó jẹ́ ọmọ bíbí ìlú Ọ̀yọ́. ìjọba ìbílẹ̀ Akínyẹlé tó wà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ló ti wá. bàbá rẹ̀ ni Alhaji Hashimiu Adékúnlé Hamzat tó ti dolóògbé báyìí. ọ̀pọ̀ la rántí bàbá ẹ̀ sí oníròyìn, akọ̀ròyìn tó ń ṣiṣẹ́ ní NTA network nígbà náà. wọ́n mọ̀ bàbá Oriyomi Hamzat gẹ́gẹ́ bí ẹni tó máa ń ṣe àwọn ètò lórí móhùnmáwòrán NTA níbi tí ó ti máa ń di àwọn alágbára mú ṣinṣin kí wọ́n bá sòótọ́ ọ̀rọ̀ fáwọn aráàlú. lọ́pọ̀ àdàkejì, ìyá rẹ̀ jẹ́ ìyàwó ilé tí kì í ṣiṣẹ́ ṣùgbọ́n ó ń tọ́jú ọmọ, ó ń mójútó lé, ó sì ń rí dájú pé òun ṣe ìtọ́jú ọkọ dáadáa. látàrí ìdí èyí,
Oriyomi àti àwọn àbúrò rẹ̀ àti ẹ̀gbọ́n rẹ̀ àti gbogbo àwọn tí wọ́n jọ ń gbé lásìkò náà, ìyá wọn ni wọ́n máa ń wà pẹ̀lú jù ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà, kì í ṣe bàbá wọn nítorí pé bàbá wọn máa nílò láti lọ síbi iṣẹ́. Ṣé ẹ kúkú mọ̀ pé òòṣà téèyàn bá ń ṣe tó bá fi ojú ẹ̀ hàn ọmọ, irúfẹ́ òòṣà yìí kì í kúkú parun. Ìgbà tí wọ́n bi Oriyomi Hamzat láwọn àsìkò tí wọ́n bá fọ̀rọ̀ wérọ̀ nípa ìgbésí ayé ẹ̀ pé iṣẹ́ wo gan-an ló wù ú láti kékeré láti ṣe bó bá dàgbà, ó ní iṣẹ́ agbóhùnsáfẹ́fẹ́, iṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ ni o, bóyá nítorí pé òun rí bí bàbá òun ti ń ṣiṣẹ́ ní rédíò àti ní tẹlifíṣàn. Ó ní pàápàá jùlọ olórí rédíò nígbà tó ń dàgbà, Oriyomi Hamzat ò ní ọ̀pọ̀lọpọ̀ ọ̀rẹ́, rédíò ló fi ń ṣe ẹnì kejì. Ó lóun á máa wò ó pé báwo ló tiẹ̀ ṣe máa ń sọ̀rọ̀ lórí rédíò yìí, òun náà gbọ́dọ̀ sọ̀rọ̀ ń bẹ̀ o, bóun tí wọ́n ń dàgbà sí, tí iye òun túbọ̀ ń sọ, tí ọpọlọ òun túbọ̀ ń gbèrú sí, òun rí àwọn ipa ribiribi tí rédíò ń kó nínú àwùjọ wa. Àtìgbà náà lòun ti sọ pé iṣẹ́ rédíò yìí òun máa mú lọ́kùnkúndùn ni. Lápá àbòmí ẹ̀wẹ̀, lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú kó máa ṣàánú fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn, ó lóun máa gbé sàdánkátà àti òṣùbà káre fún ìyá òun nítorí pé ní ìgbà tí àwọn ń dàgbà, afúnnimáwòbẹ̀ níyà òun. Ìyá òun jẹ́ ìyá gbogbo ayé. Gbogbo nǹkan tí ìyá òun bá lè fún yàn ló máa fún yàn tọkàntọkàn, tayọ̀tayọ̀. Á fún wọn ní nǹkan pẹ̀lú òótọ́ ọnú, kì í sì fún wọn ní nǹkan kan àbí kó ṣàánú fáwọn èèyàn torí pé ó ní nǹkan kan tó fẹ́ gbà lọ́wọ́ wọn. Bàbá rẹ̀ náà sì ti fi hàn láwọn ọ̀nà tí mídíà, ìyẹn rédíò àti tẹlifíṣàn, tí wọ́n fi ń ṣoore fọ́mọ aráyé, tí wọ́n sì fi ń yí àwùjọ padà sí dáadáa. Ó ní òun máa ń wo bí bàbá òun ti máa ń dúró ti àwọn alágbára, tó máa jàfẹ́tọ̀ àwọn ẹni tí ò lágbára, tí á sọ òótọ́ ọ̀rọ̀. Ó ní látàrí bẹ́ẹ̀, ní ìsìn tí àwọn èèyàn bá ń wò wọ́n pé òun ń jàfẹ́tọ̀ àwọn èèyàn àbí òun ń ṣàánú ara ìyá àti bàbá òun lòun ti kọ́ o. Ó ní bí wọ́n bá máa wá sọ wá ní òun ń ṣẹni tó máa jẹ́ èèyàn pàtàkì bẹ́ẹ̀ yẹn láwùjọ, tàti ẹ̀ ló fẹ́ mọ̀ òun tí kì bá ṣe ti bàbá òun. Ó ní bẹ́ẹ̀ ni, ọlá àbàtà ló ń módò ṣàn, ọlá bàbá ní mọ́mọ́ yàn. Bẹ́ẹ̀ ni, ọmọ Kúnlé Hamzat lòun. Ó nígbà tí bàbá òun wà láyé, orúkọ bàbá òun a máa ṣí ọ̀pọ̀lọpọ̀ ilẹ̀kùn fóun. Bóun bá débì kan, bóun bá ní ọmọ Kúnlé Hamzat lòun, gbogbo wọn á ní ọmọ bàbá, kí la lè ṣe fún ẹ o. Ìgbà tóun tiẹ̀ bẹ̀rẹ̀ sí ní gbèrú díẹ̀díẹ̀ lẹ́ka iṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀, àwọn iṣẹ́ tí bàbá òun ti ṣe lẹ̀ lòun bẹ̀rẹ̀ sí ní fi ṣe àtẹ̀gùn ọlà. Àwọn iṣẹ́ yìí lòun fi ń ṣe àtẹ̀gùn tóun fi ń mọ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn, ṣùgbọ́n bí ó ti jẹ́ wípé orúkọ yìí ń ṣílẹ̀kùn fóun, ó tún jẹ́ nǹkan tí òun ò gbọ́dọ̀ ṣì lò nítorí pé bàbá òun ti ṣiṣẹ́ sílẹ̀, òun ò gbọ́dọ̀ bà orúkọ náà jẹ́. Gbogbo nǹkan tó bá gbà lòun gbọ́dọ̀ fún, kóun máa dúró lórí òótọ́ ọnú, kóun máa dúró lórí ìjàfẹ́tọ̀ ọmọnìyàn, kóun dẹ̀ dúró lórí kéèyàn máa ṣe iṣẹ́ rẹ̀ tọkàntọkàn láì fi igbá kan bọ̀kan nínú. Látàrí èyí o, gbogbo iṣẹ́ tí bàbá òun ṣe Kúnlé Hamzat, òun lòun bẹ̀rẹ̀ sí ní ṣe dáadáa sí i nítorí pé orúkọ rere sàn ju wúrà àti fàdákà lọ. Kó tó wá di pé Oriyomi Hamzat di ẹni tó ní iléeṣẹ́ rédíò tirẹ̀, ó ti gba àmì ẹ̀yẹ látọ̀dọ̀ International Humanitarian Service Award látàrí gbogbo àwọn iṣẹ́ ribiribi tó tiẹ̀ ti gbé ṣe láyé àwọn èèyàn, látàrí bó ti ń ṣàánú. Ó nígbà tí òun wà lẹ́wọ̀n fóṣù 2 kó tó di pé wọ́n padà kó òun yọ lẹ́yìn ọdún 6 tó ṣẹ̀ṣẹ̀ wá yọ orúkọ òun kúrò. Ọ̀pọ̀ rò pé òpin mà ti dé nìyẹn, ọ̀pọ̀ rò pé ń mà ti tán fún Oriyomi Hamzat, bó ló ti fẹ́ bẹ̀rẹ̀. Ó ní ọ̀kan lára àwọn nǹkan kan tí àwọn tí wọ́n bóun ṣe ẹjọ́ fi bá àwọn jàǹgbà náà ni pé ilé ọmọ aláìníyàá tóun forúkọ sílẹ̀ lọ́dọ̀ àjọ Corporate Affairs Commission, ìyẹn CAC,
òun ni ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí í ṣiṣẹ́ àmọ́ àwọn nǹkan míì wà tó yẹ kó òun forúkọ sílẹ̀ tí òun ò tiẹ̀ fi orúkọ wọn sílẹ̀ tó lóun ò mọ̀ bóyá kó òun fi àwọn orúkọ yẹn sílẹ̀. Ẹ̀rù bẹ̀rẹ̀ sí í bà òun pé bó bá da ẹjọ́ yìí rú pé òun ní ilé ọmọ aláìníyàá tóun ò fi orúkọ wọn sílẹ̀ lábẹ́ ìjọba, ṣé wàhálà yìí ò ní pọ̀? Àwọn èèyàn gan lè wò ó pé ẹni tá a tiẹ̀ ń gbèjà láwùjọ àṣérọ́ tiẹ̀ ló ń pa. Àwọn èèyàn á bẹ̀rẹ̀ sí béèrè pé kí ló mú òun náà tí ò forúkọ sílẹ̀. Ó níyẹn lásán ó bẹ̀rẹ̀ sí ní já àwọn láyà. Lẹ́yìn àwọn ọdún díẹ̀ tí òun ti kú ní Agodi tọ́dẹ̀ ti yọ orúkọ òun kò nínú rògbòdìyàn, òun lòun dá Àgídìgbò sílẹ̀. Ṣùgbọ́n báwọn èèyàn ò bá mọ̀ ó yẹ kóun sọ ọ́, torí pé Àgídìgbò ló ti bẹ̀rẹ̀ látọdún 2017, ṣùgbọ́n kì í ṣe rédíò tí ẹnìkan kàn lè wọbẹ̀ ṣáá kó jókòó. Orí atẹ́gùn online rédíò làgídìgbò, nítorí pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló nílò kéèyàn tó lè dá rédíò tiẹ̀ sílẹ̀ téèyàn máa lè wọlé jókòó ta lọ́fíìsì tí wọ́n á lè máa ṣètò tí kò ní jórí atẹ́gùn lásán ni wọ́n á ti máa gbóhùn sáfẹ́fẹ́. Owó wà ń bẹ̀, ohun èlò wà ń bẹ̀, wàá tún gba láísẹ̀nsì lọ́dọ̀ ìjọba. Ó lẹ́rìn òrẹ́yìn Oriyomi Hamzat mà dẹni tó ní rédíò tirẹ̀ Àgídìgbò, léyìí tó túmọ̀ sí pé èní kọ́ ó ti pẹ́ tó ti ń ṣiṣẹ́ lọ sí gbogbo àwọn ọ̀nà yìí. Ó nínú bàbá àwọn á máa dùn nítorí pé lára àwọn nǹkan tó wù bàbá kí bàbá gbéṣe kí bàbá tó kú, òun ni pé kí bàbá ní rédíò tọ̀dọ̀ tiwọn, ṣùgbọ́n tí ò ṣeé ṣe. Lẹ́yìn òrẹ́yìn Àgídìgbò ó ti wá di nǹkan tí àwọn mọ̀lẹ́bí Oriyomi Hamzat lè tọ́ka sí pé iléeṣẹ́ rédíò yìí mọ̀lẹ́bí Oriyomi ló ní. Àgídìgbò FM ní ọ̀pọ̀lọpọ̀ mọ̀ sí iléeṣẹ́ rédíò téèyàn ti lè wá ṣàlàyé àwọn tó ń ṣẹlẹ̀ sí kí wọ́n bá a kọ̀yà ń bẹ́ẹ̀ mètò kọ́kọ́rọ́ alátẹ̀. Ẹ mọ ohun tó ń ṣe lórí ètò yìí àbí? Ìyẹn wà lápá ibì kan. Oriyomi Hamzat náà kó tó wá dẹni tó ní iléeṣẹ́ rédíò tirẹ̀, ó ti ṣiṣẹ́ lọ́dọ̀ àwọn èèyàn náà rí o. Òun náà ti ṣiṣẹ́ lóríṣiríṣi àwọn ibi. Ìgbà tí mò ń sọ̀rọ̀, mo sọ̀rọ̀ bí tó ti bí àbí mo sọ̀rọ̀ bàbá rẹ̀. Oriyomi Hamzat lọ léèwé o. Ó parí ẹ̀kọ́ ìwé mẹ́wàá ní Ìrókò Community Grammar School kó tó lọ sí Ọ̀yọ́ State School of Sciences níbi tó ti gba ìwé ẹ̀rí diploma nínú ìmọ̀ geology ní the Polytechnic Ìbàdàn. Lẹ́yìn èyí ó tẹ̀síwájú lọ kọ́ ẹ̀kọ́ nípa ìmọ̀ ìgbóhùnsáfẹ́fẹ́ ìyẹn mass communication ní Èrúwà tí wọ́n mọ̀ sí Adéṣeun Ògúndòyìn Polytechnic Èrúwà nígbà tá a wà yìí. Ní oṣù kọkànlá ọdún 2023 Hamzat gba BSc nínú Linguistics and Language Arts láti University of Ibadan. Kó tó dẹni tó sọ pé òun náà ní iléeṣẹ́ rédíò tirẹ̀, ó ti ṣiṣẹ́ gẹ́gẹ́ bí akọ̀ròyìn fún ìwé ìròyìn The Guardian. Ó ti ṣiṣẹ́ ní Broadcasting Corporation ìpínlẹ̀ Ọ̀yọ́ yẹn BCOS nílé akéde nìbàdàn. Ó ti ṣiṣẹ́ ní FRSC Ray Power 32 FM 94.9 lọ́pọ̀lọpọ̀ àwọn bí oríṣiríṣi ló ti ṣiṣẹ́, kódà ó ṣiṣẹ́ pẹ̀lú Yínká Ayéfẹ́lẹ́ ní Fresh FM. Àmọ́ ṣá ọ̀kan gbòógì lára àwọn iṣẹ́ pàtàkì tí Oriyomi Hamzat ṣe tí àwọn èèyàn ò lè gbàgbé, òun ni ọ̀rọ̀ Timothy Adégòkè, ẹni tó kú sí òtẹ́ẹ̀lì kan nílùú Ọ̀ṣun tí wọ́n nípò òtẹ́ẹ̀lì olówó kan lónìí débi pé àwọn alágbára fẹ́ fi ọwọ́ ọlá da ẹjọ́ náà rú, tí Oriyomi Hamzat gbé gbogbo ọ̀rọ̀ yìí síta tí gbogbo èèyàn gbọ́ sí bẹ́ẹ̀ rántí ọ̀rọ̀ náà. Oriyomi Hamzat tún ní foundation kan níbi tó ti ń tọ́jú àwọn ọmọ aláìní, tó ń rán wọn lọ síléèwé tó sì ń bọ́ wọn oúnjẹ, omi, aṣọ àti gbogbo nǹkan tí wọ́n bá nílò. Oriyomi Hamzat rèé o,
kó tó di Oriyomi Hamzat ẹgbẹ́nu sí máìkì ẹ̀kọ́ ọmọ Nàìjíríà kalẹ̀. Oriyomi Abdulrahman Hamzat, olùdásílẹ̀ Àgídìgbò 8.7 FM nílùú Ìbàdàn, tí ọ̀pọ̀lọpọ̀ lè mọ̀ ní ìsìn gẹ́gẹ́ bí ẹni tó wà ní ẹ̀wọ̀n tí wọn ò jẹ́ kán gba béèlì wọn látàrí àwọn ọmọ kéékèèké tí wọ́n kú lọ́sẹ̀ tó lọ. Báyìí ni Oriyomi Hamzat ṣe rìnrìn ìgbésí ayé ẹ̀ o, kó tó dẹni tó ní iléeṣẹ́ rédíò. 2017 wọ́n fẹ̀sùn kàn án pé ó pààyàn. Oṣù 2 àbọ̀ ló lò lẹ́wọ̀n kó tó gba béèlì ẹ̀, ọdún 6 ló fi ṣe kéèsì. Ká máa wo ibi tí ẹjọ́ yìí náà tó máa padà já sí. Gbogbo ibi tó bá wù kó já sí, ẹ jẹ́rìí wa níkànnì Yorùbá Gidi TV. Òkodoro òròyìn la máa mú wá sétí ìgbọ̀yín àtọ́jú ìwòran yín ní gbogbo ìgbà. Ẹ ṣé fúfẹ́ tẹ́ ẹ ní sí wa o, láti January di December gbogbo àwọn fídíò wa lẹ̀ ń wò, ẹ ń kọ́mẹ̀ntì, ẹ ń ṣe, ẹ tún subscribe. Inú wa dùn, àmọ́ rírì yín dáadáa ni. Ìfẹ́ wa ò ní ṣí lọ́kàn yín, ìfẹ́ yín ò ní tí lọ́kàn wa. Àwa la máa wá, ẹ̀yin la máa bá o. Ẹ ṣeun wa. Dámilọ́lá Ayépọ̀lá Ọlọ́runṣẹ̀yẹ lórúkọ mi. Ó dìgbà kan náà. Bàbá Aládò ọmọ àgbáhùn lálá tí ń pàṣẹ ògùn warawara. Bíná bá rómi àgbàgbé ilé tó fẹ́ jó. Bẹ́ẹ̀ tó bá rómi àgbàgbé ariwo tó fẹ́ pa. Bí ṣòro bá fojú kan Bàbá Aládò, gbogbo gànàgànà ara àṣòro á sì balẹ̀ pẹ̀sẹ̀. Bí ìgbà ògùn náà bá bọ́ sómi tó dákẹ́jẹ́. Kí ni ìṣòro tó sọra ẹ̀ di ọ̀rẹ́ ìmùlẹ̀ sí Ọlọ́run? Àìsàn wo ló ń ṣe ọ tó ń lọ tó ń bọ̀? Tó ní dandan lá ọ̀run oṣù ní àparò kú sí. Bàbá Aládò fúnra ẹ̀ kún ọkọ̀ òkè. Ògbóǹtarìgì nínú ká fi ewé àti egbò tú ọ̀pọ̀lọpọ̀ sílẹ̀. Bàbá Aládò fúnra ẹ̀ ó ti dé láti abúlé Aládò, ìlú olórí méje ní ìlú Ìbàrìbà. Ó ṣe pàtàkì kí o tètè kàn sí Bàbá Aládò. Wọ́n bá yín fojú inú fojú àgbà wo tí ń yọ yín lẹ́nu lágọ̀ọ́ ara pẹ̀lú àwọn irinṣẹ́ ìgbàlódé. Ẹ má sì gbàgbé àwọn egbòogi wa tó gbàṣẹ gbòǹtẹ̀ ìjọba, Lego herbal mixture àti Osconto capsule. Èyí tẹ̀ ń rírà láwọn fámásì káàkiri. Ẹ máa pe Bàbá Aládò 080 28 12 1088. Bàbá kú ọdún, màmá kú ọdún, gbogbo ilẹ̀ láàkì, gbogbo yín láàkì. Láti Yorùbá Gidi, gbogbo yín láàkì o. Láti Yorùbá Gidi, ẹ kú ọdún o. Ọdọọdún ni sápò ń rú, ọdọọdún làgbààgbà ń rú, ọdọọdún làgbààgbà ń rú o. Ọdún tuntun, ìgbéga tuntun, àlàáfíà, ìdàgbàsókè, àìkú. Baálẹ̀ ọ̀rọ̀ làwa ń fẹ́, baálẹ̀ ọ̀rọ̀ ní tiwa. Bàbá kú ọdún, màmá kú ọdún, gbogbo ilẹ̀ láàkì, gbogbo yín láàkì. Láti Yorùbá Gidi, gbogbo yín láàkì o. Láti Yorùbá Gidi, ẹ kú ọdún o. Ọlákúnlé mo dé, ọmọ yẹn ti dé, gbogbo ọmọ Yorùbá ẹ ṣeun púpọ̀. Ìfẹ́ tí ẹ ní ga mo mọ̀re o, ìfẹ́ tí ẹ ní ga mo mọ̀re. Ẹ̀yin ṣálọ́ Ọlọ́run lò fún wa lórí ìkànnì wa Yorùbá Gidi. Gbogbo yín láàkì, ibi tẹ́tí mọ́ owó kò máa ní tán bẹ̀. Àánú Ọlọ́run kò ní fi yín sílẹ̀. Ẹ ṣeun púpọ̀, ẹ ṣeun gan. Ẹ̀yin ti Amẹ́ríkà, ẹ̀yin ti London, ẹ̀yin ti Canada, ẹ̀yin ti Germany, gbogbo diaspora ẹ ṣeun gan. Bàbá kú ọdún, màmá kú ọdún, gbogbo ilẹ̀ láàkì, gbogbo yín láàkì. Láti Yorùbá Gidi, gbogbo yín láàkì o. Láti Yorùbá Gidi, ẹ kú ọdún o. Àṣebà ọba tó láyé o. Ìbà Olódùmarè ọba mi àríro àlá àbẹ̀sílùkiri bí àjèrè. Ọba tó dá wá sí o. Mẹ́bọ̀hún gangan la dúpẹ́ fún. Yorùbá Gidi máa ń dúpẹ́ o. Ibi ẹ̀sìn wá dé lónìí ó kọjá òye ta wá gan. Adúpẹ́ o, adúpẹ́ o, adúpẹ́ adúpẹ́ pẹ́ òkun. Ẹ̀yin tí wà nílé lóko adúpẹ́ gan ni o fún àdúró tí a kì í yàn. Èèyàn bíi ti ń ṣọ̀wọ́n Ọlọ́run gbọ́. Ẹ̀yin lè jìká tí ò jẹ́ ká ṣọ́bọ̀. Àṣẹ iṣẹ́ àmọ́dún kojú máa rọ́dún. Ká má rogun wàhálà kájọ fáyọ̀ṣẹ́ dùn. Pẹ̀lú ire owó ọmọ àtẹ̀mí gígùn. Bàbá kú ọdún, màmá kú ọdún, gbogbo ilẹ̀ láàkì, gbogbo yín láàkì. Láti Yorùbá Gidi, gbogbo yín láàkì o. Láti Yorùbá Gidi, ẹ kú ọdún o. Bàbá kú ọdún, màmá kú ọdún, gbogbo
gbogbo ilẹ̀ láàkí gbogbo yín láàkí láti Yorùbá Gidi. ẹ kú ọdún o.